ẹ̀yin tèmi ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta ẹ máa káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí ní pápápá ọ̀rọ̀ nípa Ìyábọ̀ Òjó òun la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lénìí ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ rẹ̀ tó ti ń jà rìnrìn lórí ayélujára o ẹ kú mọ̀ wípé Ìyábọ̀ Òjó àti Lizzy Anjorin pẹ̀lú arábìnrin tí a mọ̀ sí Tóyìn Abraham ẹ mọ̀ wípé ó sì gbọ́nmi sí omi ò tó lẹ́ẹ̀rin àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣùgbọ́n o fídíò Ìyábọ̀ Òjó kan ó ti jáde báyìí níbi tí ó ti ń pàrọwà sí àwọn èèyàn wípé kí wọ́n embrace peace kí wọ́n jẹ́ kí àlàáfíà kí ó jọba ọ̀rọ̀ yìí gangan òun ló ti ń fa ìsòkèsódò ní orí ayélujára bí àwọn èèyàn ṣe ń sọ wípé ó indirectly ó ń bẹ Lizzy Anjorin àti Tóyìn Abraham ẹ̀yin tèmi à ń bọ̀ a ò tí dé a sì máa sọ̀rọ̀ púpọ̀ lórí rẹ̀ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí tàbí ẹ ń bá fídíò wa pàdé fún ìgbà àkọ́kọ́ ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè ẹ̀yin èèyàn wa lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká sáré sọ̀rọ̀ nípa rẹ̀ a ò ní gbà wá àkókò púpọ̀ ẹ jẹ́ ká sáré sọ̀rọ̀ nípa rẹ̀ ẹ̀yin tèmi ṣé lóòótọ́ ni wípé Ìyábọ̀ Òjó òun fi style òfin bẹ Lizzy Anjorin ni torí wípé àwọn èèyàn ló ti ń sọ pẹ̀lú fídíò tí ó post lánàá wípé pẹ̀lú gbogbo nǹkan tí Lizzy Anjorin fi ṣe é pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí arábìnrin yìí tó ti sọ sí ẹ àti wọ́ àti ìdílé rẹ̀ ṣé ìwọ ló yẹ kí ó lọ bẹ́ẹ̀ àwọn nǹkan táwọn èèyàn sọ nìyí wọ́n ní ṣé Ìyábọ̀ Òjó ló yẹ kó lọ bẹ Lizzy wọ́n tún gbé kúrò lọ́dọ̀ Lizzy wọ́n tún lọ sọ́dọ̀ Tóyìn Abraham wọ́n ní ṣé òun náà ni ó yẹ kí ó tún lọ bẹ Tóyìn Abraham ṣùgbọ́n èmi understand nǹkan tí Ìyábọ̀ Òjó tí ó ń try láti ṣe níbẹ̀ yẹn nǹkan tí Ìyábọ̀ Òjó ń try láti ṣe ni wípé ó kàn try láti make peace tẹ́ bá rí ní ẹni ọjọ́ mẹ́ta yìí láti bí bóyá ọdún kan sẹ́yìn àbí oṣù díẹ̀ sẹ́yìn Ìyábọ̀ Òjó kò fi taratara reply Lizzy Anjorin mọ́ kò tiẹ̀ dá lóhùn ní pẹ̀lú gbogbo show tí Lizzy Anjorin tí ó ń ṣe nítorí Ìyábọ̀ Òjó àti ìdílé rẹ̀ kò fi taratara kò reply Lizzy Anjorin mọ́ ẹ̀yin tèmi ẹ ti rí wípé Ìyábọ̀ Òjó ó kàn wá peace ni mi ò rò wípé arábìnrin yìí ó tún fẹ́ jà mọ́ kò fẹ́ fà wàhálà kò fẹ́ ṣe gbọ́nmi sí omi òtún kankan mọ́ lẹ́ẹ̀rin òun pẹ̀lú Lizzy Anjorin ẹ̀yin tèmi kí lẹ̀yin lérò nípa ọ̀rọ̀ yìí kí lẹ̀ lérò ṣé ẹ rò wípé arábìnrin yìí ó kàn sọ ọ̀rọ̀ yìí ni bóyá kì í ṣe Lizzy Anjorin àti Tóyìn Abraham ló ti ń rí fàásì bóyá ó kàn sọ̀rọ̀ rẹ̀ ní fúnra ẹ̀ ni pé òun kàn sọ̀rọ̀ normally tàbí ó sí èèyàn míì tí arábìnrin yìí tó ń rí fàásì nǹkan tó jẹ́ kí àwa gbé wá sí orí ètò wa lénìí ni wípé bí àwọn èèyàn ṣe ń sọ wípé òun rí fàásì òun ló jẹ́ kí àwa náà gbé wá sí orí ètò wa lénìí kí lẹ lérò nǹkan tí ẹ bá lérò ẹ jẹ́ ká mọ̀ ní inú comment section ká lè fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ká lè sọ̀rọ̀ nípa rẹ̀ bóyá òun ni tàbí òun kọ́ bóyá Tóyìn Abraham àti Lizzy Anjorin ni òun fi style bẹ́ẹ̀ tàbí kì í ṣàwọn kọ́ ẹ̀yin tèmi nǹkan tí ẹ bá lérò ẹ jẹ́ ká mọ̀ ìròyìn ní ṣókí tí a ń bọ́ fún yín lẹ́nìí rèé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí tàbí ẹ ń bá fídíò wa pàdé fún ìgbà àkọ́kọ́ ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button ìrẹ́lẹ́jú gbogbo ọmọ rẹ̀ ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.